Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé akúbọ̀jọ́ ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ẹ̀yin bàbá, ẹ̀gbọ́n àti àbúrò, èmi ọmọ yẹn olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ, ṣe ọlọ́dọ̀ sí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, èwo la gbé wa fún wa lọ́jọ́ títí òní, àti gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa tẹ like lórí program wa, a lè dá ṣe, mo dẹ̀ kẹ́yìn tẹ́ máa ń fi comment náà sílẹ̀, mo kẹ́yìn tó jẹ́ pé nígbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe alábàápàdé, welcome on board. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, kò ní sú wa, kò ní rẹ̀ wá. Èwo la ní ká gbéyẹ̀wò lọ́jọ́ títí òní. Èyí tó ń ṣẹlẹ̀ yìí, kọ́lọ́run kó ṣàánú wa ni. Mo mọ̀ pé ọjọ́ kan la bẹ̀rẹ̀, ọjọ́ kan náà, òun náà la máa kúrò o. Ẹ̀rí máa jẹ́ mi nìṣó bó tiẹ̀ ṣe wọ̀n tó jẹ́ pé wọ́n pa gbogbo history rẹ̀. Èyí tó wà nílẹ̀ tó ti wà nílẹ̀, òun làwọn ọmọ àrọ́mọdọ́mọ náà yìí máa bá. Báwo ló ṣe gbé kalẹ̀? Ọ̀nà wo ló ń gbé gbà? Báwo ni gbogbo wa náà la mọ̀, ìtàn kọ́ àfẹ́ máa ṣètàn mọ́. Bọ́ a máa pàtàn náà ni, a máa sọ history ara wa náà ni tó máa fi di wípé a máa fi gúnlẹ̀ sébùté ayọ̀. Ṣé wá rí nǹkan tó wá ṣẹlẹ̀ sí wa o? Ìgbà tó jẹ́ pé ní ìlú gangan, ìlú wa gangan, wọ́n ń fìyà jẹ wá. Ní agbègbè wa, wọ́n ń fìyà jẹ wá. Èyí tó wọ́n ṣe fún wa ní China yìí, kí la fẹ́ lọ ké bá? Torí ní gbogbo àgbáyé, especially lórí ayélujára ń sìn, àwọn ìgbà kan rí tó jẹ́ wípé tó bá ṣe nǹkan kan, bóyá 6 months tàbí èyí ẹ̀ gan, ìlú bòmíì máa tó gbọ́. Bọ́ nísìnyí tó jẹ́ pé tó bá ṣẹ́jú pàǹpàǹ bèbí ti ṣẹ́jú nínú ilé ẹ̀ báyìí, wọ́n ti gbọ́ ayélujára, ó ti wà ńbẹ̀ káàkiri. Ìgbà tó ń rí báwa fúnra ra wa, bá ṣe ń ṣera wa, tó ń rí àwọn olórí bọ́n ṣe ń ṣe wá. Tí bá gbé ti China wá ń sìn, màá tún gbé ti tiwa, màá wá gbé wá. Torí ó ń fojú wò wá. Àwọn people yẹn máa ń wò wá bí ìgbà tó jẹ́ pé a kì í ṣènìyàn, including China, including gbogbo àwọn èmi làwọn Arab, àwọn gbogbo short. Àwọn kan máa wà ní àwọn náà pọ̀ lẹ́kọ̀ọ́ báyìí. Mo fẹ́ try láti rántí orúkọ ní orí gan kún. Mo dẹ̀ ní cousin kan tó fẹ́ wọn nígbà kan náà. Bóyá màá rẹ́ni tó máa type sínú comment section fún mi. Àwọn gangan ló ń pè lóyìnbó pẹ̀pẹ̀ láyé ìgbà yẹn. Àwọn bóyá fẹ́ wá ó tún lọ, èyí tó wà lọ́pọ̀lọpọ̀, tí bá rántí màá sọ ṣá. Àwọn náà pọ̀ ní náà tó jẹ́ pé àwọn tí ẹ ṣe òyìnbó bẹ̀rẹ̀ kan, Áfíríkà gangan làwọn gan wà. Àwọn kọ̀ọ̀rá. I'm pretty sure pé mo máa ráwọn èèyàn kan tó máa mọ orúkọ àwọn tí mò ń sọ yìí tó pọ̀ ní Èkó, wọ́n pọ̀ ní gbogbo Ìkẹjà. Wọ́n ti sá, wọ́n pọ̀ ní gbogbo Ìkẹjà yẹn. Bọ̀ tí bá rántí orúkọ, bọ̀ ará Áfíríkà náà ni wọ́n. Ẹ má jẹ́ kẹ́jọ́ mi pọ̀ jẹ́, ẹ jẹ́ ká kọ́kọ́ gba bíbá ìwọ̀nú ètò náà. Ẹ jẹ́ ká kọ́kọ́ gba bíbá ìwọ̀nú ètò. Àánú abiyamọ ṣe mí, tèmi ṣe Ọlọ́run. Bó tún lè wá ṣàánú abiyamọ púpọ̀ jù náà, torí pé àwọn èèyàn wa gan nísìnyí, ìgbà táwọn náà ti ń lo ìbọn láti lọ bá àwọn dúdú ẹgbẹ́ wọn láti lọ gba owó lọ́wọ́ wọn nínú ibi tó ti ń ṣe ṣọ́ọ̀bù. Kí láì fẹ́ sọ̀rọ̀ dúdú sí i? Ẹ help mi, ẹ bá mi fi sínú comment section. Mi ò mọ nǹkan tó mọkùnrin yìí, mi ò mọ nǹkan tó lè ṣe, mi ò mọ nǹkan tó mọkùnrin yìí lè ṣe. Mi ò mọ nǹkan tó lè ṣe.
ẹ ń gbóhùn tó ń sọ yẹn ẹ máa rí wípé ọmọ Nàìjà ni ẹ máa rí ohùn tó ń sọ yẹn tó ní Jesus ẹ máa gbọ́ ohùn ọmọ Nàìjíríà bọ̀ mi ò fẹ́ mọ̀ mi mọ nǹkan tí YouTube máa ṣe pẹ̀lú ẹ̀ bọ̀ ẹ jẹ́ ká máa wò ó lọ báyìí mi ò fẹ́ play kìíní yẹn ṣe understand ẹ wo bọ́n ṣe ń ṣe ẹ wo bọ́n ṣe ń ṣe tó bá jẹ́ wípé nílùú òyìnbó ni tàbí tó bá jẹ́ nílùú tá a máa sọ wípé I don't know ó yẹ kán fà á lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ni ó yẹ kán pe ọlọ́pàá ni kán fà á lé ọlọ́pàá lọ́wọ́ nǹkan tó bá wù kó ṣe àwọn China bọ́n ṣe ń ṣe wá nínú ìlú wọn bọ́n tún wá ṣe ń ṣe wá ẹ wò èyí tó dúró yìí ó tó ìkọ̀yìn sí bíbá yìí yẹn o ẹ wò lórí èèyàn kan kí ni ò bá a ṣe bó ìgbà tó ń rí báwa náà ṣe ń ṣe àwọn èèyàn títí wa ó ń rí báwa náà ṣe ń ṣera wa ó ń rí bá a ṣe ń treat ara wa kí ni ò bá ṣe kí lọmọkùnrin yẹn ò bá ṣe kí ni ọmọkùnrin yìí kí ni ò bá ṣe kí lọmọkùnrin yẹn ò bá ṣe kó pe ọlọ́pàá kán fà á lé ọlọ́pàá lọ́wọ́ bó mọ̀ wípé ọmọ kò níran ni ọmọ kò ní ènìyàn ni at the end of the day pẹ̀lú because àwọn kan jẹ́ ẹni tí ò fẹ́ kọ́lọ̀ àwọ̀ wa yìí tí ò fẹ́ tó ń rí wa gẹ́gẹ́ bí animal tó ń rí wa gẹ́gẹ́ bí nǹkan èérí nǹkan rírà tó lè jẹ́ wípé èyí tó jù ń bẹ 80% ń bẹ àwọn olórí àwọn ló sọ wá di bẹ́ẹ̀ òyìnbó nínú UK yìí tó bá kó 10 sílẹ̀ mo ń sọ fún ẹsẹ wípé ó máa rí 7 nínú wọn tó máa lóun ò ní passport kò ní lọ́wọ́ ni a ní gbogbo ẹlòmíín wà nínú Newcastle yìí ó lóun ò dé London láti ìgbà tó ń ti bí ó ti lé ní 50 years old ó ti lé ní 50 years old because ó wòó pé kí lòun fẹ́ tún lọ ṣe kí lòun fẹ́ lọ ṣe ẹlòmíín wà látọjọ́ tán ti bí kò fún ìyá ẹ̀ lówó rí ju pé bóyá ó ra káàdì fún un tó bá jọ lọ sí restaurant oníkálukú wọn máa san owó ni ayé ìnira kò sí bọ tó bá fún ìyá gan ìyá náà á tún fẹ́ wo nǹkan láti fi ṣe gift padà fún wọn náà tó bá fún ní sweet á try láti fún ẹ ní káàdì padà pé thank you fún nǹkan tó fún òun ọkàn wọn ló balẹ̀ lọ́dọ̀ tiwa tó bá fún wọn gan á tún máa wí pé èló ló ń ṣẹ́wó èló ló fún mi èló ní gbogbo ilé ìkú sí kí ló ní kí n fi ṣe kí ló lè ká nínú nǹkan nínú ìṣòro mi nígbà tó jẹ́ pé wọ́n gangan ló ràn wálé ayé. èyí tá a rí lélẹ́yìí o mo ti pé tọmọbìnrin kan wá náà rí ńgbà kan náà rí ẹni tó ń bá ṣiṣẹ́ bó ṣe ṣe ó ba ojú ẹ̀ jẹ́ ni ní China náà ló ti ṣẹlẹ̀ ó ba ojú lédi yẹn ó bàjẹ́ ni àwọn pípọ̀ yìí náà dẹ̀ ṣe fún wa nínú ilẹ̀ wa ní Èkó ní Nàìjíríà ń bẹ̀ yẹn náà káàdẹ̀rẹ́ ó lè gbèjà ṣíjà ẹrú lọ́lọ́run dá wa ni. ilé ò gbá ọ̀nà gbá òun ní nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó ti pé àwa sún síwájú ẹ jẹ́ ká lọ sínú èyí tó jẹ́ wípé inú ilé wa gangan ló ti ṣẹlẹ̀ because eléyìí bá ṣẹlẹ̀ ní China wọ́n máa gbé ìgbésẹ̀ ọlọ́pàá yẹn gan tó bá bọ́ nú ẹ̀ ṣó lọ kì ni bọ́n mọ̀ pé tó bá ṣe ní Nàìjíríà tó bá fún wọn lówó tó bá ti fún wọn ní change kan wọ́n máa bò mọ́lẹ̀ á tún bẹ́rí fún ni irú eléyìí tó wá ṣẹlẹ̀ nílẹ̀ tiwa gangan tó jẹ́ wípé tán bá mú wọn gan ó yẹ ká gbọ́ nínú pépà wípé àwọn tó hùwà báyìí ọwọ́ ti tẹ̀ wọ́n ìgbà tẹ́yìn bá wá ṣe báyìí fún yàn ẹ jẹ́ kí n gbé wá kí n má sọ̀rọ̀ jù. They never say anything. Chukwarsu don't borrow, but they never say anything. Chopping father, don't move, sir. Chopping father, don't go.
mo ṣe volume yẹn mo silent ẹ̀. Ìgbà tí army officer tó ń ṣe civilian báyìí tó dẹ̀ gbé sí ayé tó bá wá lọ jẹ́ wípé wọn ò sí ńbẹ̀ ńkọ́, tó bá jẹ́ pé kò síyàn kankan ńbẹ̀ ńkọ́. Ìgbà tá a bá rí àwọn ìlú ibòmíì tá a bá ń pariwo wípé ẹ wo bọ́n ṣe ṣe dúdú o, báwo ni dúdú gangan fúnra rẹ̀ ṣe ṣera ẹ̀? A mà ríre o. Òyìnbó mà kó wa lẹ́rú, dúdú náà mà tún kóra ẹ̀ lẹ́rú, ẹ mà gbà wá. Òyìnbó mà kó wa lẹ́rú, dúdú náà mà tún kóra ẹ̀ lẹ́rú, ẹ mà gbà wá. Ta ló máa gbà wá? Ta ló máa tú wa lẹ̀? Báwo la ṣe fẹ́ ṣe é? Òyìnbó kó wa lẹ́rú, dúdú tún padà kó dúdú ẹgbẹ́ ẹ̀ lẹ́rú. Ìjọba kó wa lẹ́rú, àwọn pásítọ̀ náà ní ká fò ká nìṣó. Àwọn ìmáàmù náà ní àpò ká nìṣó, àwọn baba aláriwo ní ká fò ká nìṣó. Ta ló kù tá fẹ́ dúró dè, ta la fẹ́ sá fún? Everybody must go everybody lẹ́rú. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo ìtàn ẹrú wa náà ká tó tún wá padà wá sí míì. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo ìtàn kékeré yìí náà. To see them, slavery may have ended physically, but the West continued to enslave African minds through cunning strategies that have lasting effects even today. These methods transformed Africans from physical captives to mental prisoners, distorting our identity, culture, and self-worth. Here are tools used to manipulate us. Number 1, media and movies. Films like The Gods Must Be Crazy portrayed Africa as backward, dirty, and savage. These depictions were designed to make Africans ashamed of their heritage and believe that Western ways were superior. The media, controlled by Western powers, reinforced these stereotypes, shaping global perceptions of Africa and even influencing how Africans saw themselves. Number 2, religion as a tool of control. The introduction of foreign religions taught Africans to fear rebellion and submit to authority, weakening the spirit of resistance. Instead of empowering people, these religions often promoted passive acceptance of oppression, teaching that suffering was virtuous and rebellion was sinful. Number 3, education systems. Colonial education systems taught Africans that their history and cultures were inferior. By erasing or distorting African history, they created generations of people disconnected from their roots and dependent on Western knowledge and approval. Number 4, economic dependence. After colonization, African economies were designed to serve Western interests. This economic manipulation kept African nations dependent on Western countries, ensuring that true independence was never achieved. Number 5, cultural erasure. Through language, art, and societal norms, the West imposed its culture while systematically dismantling African traditions. African languages were suppressed, traditional attire was stigmatized, and indigenous beliefs were labeled as primitive. The result, mental slavery. All these tools combined to create a state of mental slavery. Africans were conditioned to see themselves as inferior, to distrust their own people, and to aspire to Western ideals that did not serve their best interests. How to break free? Reclaim our narratives. We must tell our own stories, celebrate our heroes, and restore pride in our history and culture. Educate ourselves and our youth. True education begins with understanding our history, the tactics used against us, and how to resist them. Embrace African spirituality. Reconnecting with our indigenous beliefs and practices empowers us to break free from the mental chains of fear and submission. Promote economic independence. By supporting African businesses and creating self-sustaining economies, we can reduce dependency on the West. The battle is no longer in chains, but in our minds. It's time to break free, reclaim our identity, and rise as a united Africa, proud of who we are and where we come from. Báwo ló ṣe rí lọ́dọ̀ tí ojú wo lẹ fi wò ó? Èmi ṣì ń bọ̀ bí o. Àwọn campaign wọ́n ti ń campaign fún wa. Tóní búrẹ́dì la rí lọ́jọ́ wo ń bí báyìí. Wọ́n ti ń bọ̀ díẹ̀díẹ̀. A ní kò sí nǹkan tó kàn wọ́n. Wọ́n rí jẹ, wọ́n rí jẹ, wọ́n rí mu. Lórí ọ̀rọ̀ security tá ń pariwo. Lórí ọ̀rọ̀ security.
lórí ọ̀rọ̀ wípé a ní kò sí nọ́sẹ̀ owó tó wà lọ́wọ́ èèyàn kankan nínú àwọn tá à ń sọ yìí èèyàn méjì péré nínú wọn wọ́n lè ṣe ná kán láwọn ṣe lọ́fẹ̀ẹ́ fún Ogun State kíkan lòun ṣe ná lọ́fẹ̀ẹ́ àwọn méjì mẹ́ta àwọn ṣe lọ́fẹ̀ẹ́ fún Ọ̀yọ́ State bó àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n kàn máa ṣe bí oṣù mẹ́fà ọdún kan rán máa ní ò gbọ́ ní ìgbà ọdún mélòó ló lò lẹ́kọ̀ọ́ ó lo 8 years ó sọ Èkó di kinní kan wọ́n tún ti dé bọ́ ká tó lọ síbi tán dé sí ká tó gbé wá ṣé mo pé mi ò kì í sọ̀rọ̀ kí n kàn náà máa mú ẹ̀rí máa jẹ́ mi nìṣó máa mú wá ó kó tó tiẹ̀ tó dé pé a lọ lórí ọ̀rọ̀ fídíò yìí. Slavery may have ended. àgbọ̀ tó ń sìn àwọn tó wá ṣẹ̀ṣẹ̀ wá fi kó bá wa tó ẹ̀ṣẹ̀ fi kó bá ọrọ̀ ajé wa tó ẹ̀ṣẹ̀ fi kó bá fi Ọlọ́run ṣe àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè àdúpẹ́ lọ́dọ̀ àwọn ancestors wa náà wípé àwọn gan ò sùn bó ṣe ní sùúrù nígbà náà tún ní sùúrù náà bó ìgbà tó ń jí àwọn ọmọ náà ti jí wípé no enough is enough omi gàrí is a water àní àwa ni sẹ́ àwa ni òyìnbó gan wa lọ títí ó ní àwa lọ́lọ́run kọ́kọ́ dá òyìnbó jẹ́rìí sí kí India tó wà kí Palestine kí kinní kan gbogbo wọn pátápátá kan tó wà nǹkan tó wà ọ̀dọ̀ wa àwa náà dẹ̀ sọ wípé ìfẹ́ ò dáyé ibẹ̀ láyé ti bẹ̀rẹ̀ à ń dùn mọ́ra wa lọ́wọ́ àwọn kan tó jẹ́ pé wọ́n nítẹ́lọ́rùn àwọn ní Mẹ́kà lẹ ti wá ọ̀nà ibì kan lẹ ti wá àwọn tí Mẹ́kà ò claim ti yín o àwọn ò láwọn rọ̀ wá o àwọn ní Ádámà ní ìwù ni o at the end of the day ẹ̀jẹ̀ wa ò wá papọ̀ bọ́ àwọn tó túbọ̀ wá kó bá wa náà ń gbà yẹn náà orúkọ wọn ní parẹ́ ó ti wà nínú ìwé yìí ẹ jẹ́ á gbé wọn jáde mo mọ̀ pé yìí náà máa mọ̀ lára wọn. Now. So initially, if my God had not had mercy on me and prevented all those sisters I had blindly proposed to initially and turned down my proposal, if any of them had said yes to my proposal, I would have missed it in life and forever, because I would have missed marrying you, Gloria Olushola. But God had mercy on me. They all turned down my proposal. And I thought God was against me, not knowing that God was planning my. Now, kò ṣe nǹkan tí wọ́n fẹ́ sọ yẹn gangan bí òun ṣe pẹ́ ṣáàrí ojú wọn ẹ ṣàmọ̀ àwọn gangan náà pẹ̀lú àwọn tó jẹ́ wípé ó mú wa nígàn àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ ṣáà gbọ́ nínú fídíò yẹn bóyá kí n tún lọ gbé wá wípé àwọn movies àwọn videos tá à ń wò àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ tó fi ń ba ìran wa jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé wọ́n máa ní ìgbà tó ń dọ́dọ̀ babaláwo yẹn kò wá rí orí fífọ́ yẹn kò rí wò ìgbà tán wá lọ pe aláàfáà kan wá òun ló tú sílẹ̀ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ní reality ìgbà tán mú dọ́dọ̀ babaláwo yẹn ni pásítọ̀ yẹn wá dé ló gbé ọwọ́ sókè báyìí ní àrá sán òun ló fi rí ìtúsílẹ̀ gbogbo wa yìí náà láti jọ kó tì ara mélòó ló ti sọ nínú fídíò náà ni tá a fi mú ti ọ̀tá ìran wa tóyìnbó tó fi ń bá wa lọlẹ̀ tó tún wá jẹ́ pé dúdú náà ló tún kó dúdú lẹ́rú dúdú náà ló tún kó dúdú lẹ́rú dúdú ló ní ká fọkà nìṣó buhari pẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìtúsílẹ̀ ti dé ìtúsílẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé dé ní left and right ara ìtúsílẹ̀ náà òun lèmi àti náà òun là ń ṣe òun là ń gbọ́ yìí òun lọpọlọ wá fi ń jí lójoojúmọ́ pé àwòtọ́ mà ní nígbà kan àwọn eléyìí náà dry o àníkẹ́lẹ́ sì máa ṣẹ̀sìn ẹ̀yin náà ẹ̀wọ̀ nílùú òyìnbó tó wà ṣé tí wọ́n bá lọ bí iṣẹ́ ń sìn níbi tí ìlú òyìnbó tó ti wá ìrọ̀rùn fúnra wọn dé ṣó lè lọ bí iṣẹ́ ń sìn kó lọ máa polówó ẹ̀sìn yẹn ń bẹ̀ ṣé wà àti ọ̀rẹ́ ẹ̀ ṣe lè lọ sí restaurant kẹ́ lọ fún dinner
kó wá débẹ̀ kó sọ pé o fẹ́ máa polówó ẹ̀sìn ẹ fún wọn bẹ̀. No, belief tiẹ̀ ni belief tiẹ̀, fi tiẹ̀ ṣe tiẹ̀ ni. Bọ̀ ibi ti ṣẹ́jú, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ju gbogbo ẹ lọ náà, dúdú ló máa padà tún kó dúdú lẹ́rú o. Kó tó di pé a kọjá, sẹ́yìn tí mo tún fẹ́ gbé wá, ẹ má yìí tí ì lọ bí kankan, ẹ tí ì rí nǹkan kan, ẹ tí ì rí nǹkan kan, ẹ tí ì rí nǹkan kan. Á jẹ́ kí n sáré tẹ̀síwájú, mi ò tiẹ̀ ní jẹ́ kó pẹ́, bí seconds lẹ máa fi bọ̀ torí nǹkan tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ náà ni ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tọ́lẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́, ẹ̀yin ẹ pè nọ́mbà yìí kí ẹ bá àwọn bàbá wa sọ̀rọ̀. Tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀, àwọn náà mú ewé àtegbò tó ń mọ ìbẹ̀rẹ̀ débi tó dé yẹn. Àwọn náà wá béèrè lọ́wọ́ yín. Eléyìí ò ń ṣe wípé a lọ rà nídìí mọ́tò, tàbá kan wọnú ṣọ́ọ̀bù kan lọ, aṣá kan lọ rà, àmọ́ bí ó ti jẹ́. Ẹ pè nọ́mbà wọn ibikíbi tí ẹ bá wà lágbàáyé ni mo sọ. Mo tuntun sọ ibikíbi tí ẹ bá wà ní àgbáyé. Ká tó rí ọjọ́ méjì mẹ́ta, gbogbo ọ̀dà yín ó máa kàn yín lára. Ọlọ́run á máa fún wọn ṣe, Ọlọ́run á máa fáwa náà ṣe. Àní báláyé fọwọ́ tì. God bless you. Now ẹ ṣe gan ni. Nọ́mbà wọn ló wà lójú amóhùnmáwòrán yẹn. Ẹ jẹ́ ká ìgbé nọ́mbà wọn síbẹ̀ náà. Nọ́mbà Dr. X2 Ultimate àwọn ni ó wà ńbẹ̀. Náà lórí ẹni tó bá lọ ló máa bá kú, àwa ò ní bá kú. Náà lórí ọ̀rọ̀ wípé dúdú ló kó dúdú lẹ́rú, òyìnbó gan ti sún sẹ́yìn, ẹ̀rù gan ń ba òyìnbó. Báwo la ẹ fẹ́ ṣe? Bọ̀ ìbí ti ṣẹ́jú torí pé kí ni àtọmọ kékeré àtàgbàlagbà àtọmídán àti gbogbo ẹ̀ náà ti ń sọ̀rọ̀ sókè. Ayé sọ̀rọ̀ sókè la wà yìí. Ayé pé ká béèrè question ni. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Ọ̀nà wo ló gbà tó fi rí bẹ́ẹ̀? Ẹ máa bá mi ká lọ. Mo yìí ń gbé brother wa bọ̀ Gbàjàbíàmílà, Gbàjàmí whatever, a ṣì ń bọ̀ lọ́dọ̀ wọn. Ẹ máa bá mi ká lọ. Now. 5 minutes. 1h40. When I went to heaven, Quand je suis allé au ciel, 1 hour 45 minutes. 1h45 minutes. They took me to places. On m'a conduit dans des endroits. Je vous le dis. When I went to heaven, you've never been before. Some of you, you've heard about heaven and you desire to go to heaven. But within these 30 days, if you follow the instructions of the Spirit, some of you will have an encounter to go to heaven. You won't die, but you go to heaven and see heaven and come back. I went there for 1 hour 45 minutes. I was taken out of my body to heaven. 1 hour 45 minutes. And I saw some very interesting things. And one of the things I saw, an angel took me to a high mountain. The grass was like diamonds. Green grass, shine like diamonds. One of the fathers that brought me up in prayer at the Church of Pentecost, Elder Saki, the angel said to me, "Do you know anybody here?" And I said, "Yes, Elder Saki." And he drove on that beautiful grass and came to see me. And he mentioned my first name and I said, "Papa." And he gave me a pass to go back to my body. And he was driving a beautiful, beautiful white car. Fantastic. I'm a Duncan William, you are lying. You are just lying to your congregation.
You went to heaven and saw your elder driving a white car. What brand? BMW, Kia, Bugatti, or what? What company is there in heaven that produces or manufacture cars? Duncan William, respectfully, you are lying. Are you not the same people who told us that in heaven we are going to be like angels in spiritual body form? And now you went to heaven and saw a spirit man driving car. Duncan William, you are lying to your sheep and they are all shouting, man. They will say amen to everything without reasoning because they are being referred to as sheep. If Archbishop, a whole Archbishop can be lying like this, how much more the church members? If Jesus himself in the Bible says he was riding horses. In the book of Revelation, he's riding horse. And your elder Sakio, whatever the name is riding a white car. What brand, Duncan William? You are lying. Ubwa. Somebody should tell Duncan William that he was probably taken to a beautiful place in his village because we have cars on earth to reduce the stress of long distance travel on foot and on horses because both animals and humans get tired. In heaven, we were told there's no tiredness, there's no tears. Why do we need cars? If there are cars in heaven, it means there should be factories. This man is lying because even in the book of Revelation, the Bible said Jesus is coming back with the saints riding on horses, not on cars or motor. Jesus was not riding on Bugatti in the book of Revelation. Duncan William, you are a liar. Solid liar. Some of you Christians to use your engine la. How can you full-grown men be standing there and be shouting amen to a Pokuanase story like this? This guy Duncan William is lying. Simple. Let's call speed. He did not go to any heaven anywhere. Who is producing engine oil and diesel in heaven? Where are the filling stations? Duncan William, respectfully, you are a complete liar. Ọ̀gá kí Ọlọ́run kó ṣe dáadáa fún wa, kí Ọlọ́run kó gbàdúrà wa. Ẹ̀rí pé ó lágbára, ẹ̀rí pé ó tíìk, dúdú ń kó dúdú lẹ́rú. Báwo la fẹ́ bọ́ nínú ẹ̀? Ẹ jẹ́ ká wá lọ gbọ́ gbogbo nǹkan tó wá ń ṣe yẹn. A ò ká má wá rí èèyàn kankan tó tẹ̀ wá lè ṣe lè jáde. Náà máa ń sọ di dáadáa. Now, ẹ jẹ́ ká lọ wo. Ṣé rí kíní táwọn ọmọ yìí tán fi sẹ́sẹ̀ tán fi ń wé ẹsẹ̀ yìí? Orí ọ̀pẹ náà ti rí o. Ṣé ẹ ti rí? Òun náà ń ya lórí ọ̀pẹ ọ̀hún. Bẹ́ẹ̀ ni ẹ wá wo ohun tí wọ́n mọ̀ fi kíní ìṣe láàrin yìí. Ẹ mọ̀ pé mo wí lánàá nígbà tí mo share fídíò kan wípé àwọn èèyàn yìí kò sí ní tó ṣòfò lọ́dọ̀ wọn o. Gbogbo ohun tán bá ti rí náà máa ń sọ di dáadáa. Wọ́n fẹ́ fi kíní yìí ṣe bàtà ni wọ́n fẹ́ fi ṣe ìtẹ̀lẹ̀ bàtà. Ó dè máa ń strong dáadáa. Tán bá ti gé sáìsì tí wọ́n fẹ́ tán bẹ́ẹ̀ ni wọ́n á fi ṣe ní léyà lérí ara wọn. Wọ́n ò fi gọ́ọ̀mù sí, wọ́n ò fi òwúrọ̀ láti mú gbogbo ẹ̀ pọ̀. Wọ́n ò tún fi òǹlù, wọ́n ò tún fi lù ú kó lè bá tíìkì dáadáa kán tó bẹ̀rẹ̀ sí ń fi àwọn awọ yòókù kán tó máa fi cover rẹ̀. Wọ́n ó sì parí bàtà bẹ́ẹ̀. Àwọn pípù yìí ọmọ ò rí nǹkan kan tó jẹ́ wípé ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ Nàìjíríà, ó tiẹ̀ wọ́n máa jèrè gbà ẹ wo gọ́fìnà eléyìí o, ó tún ti dá company sílẹ̀ o, ó tún ti dá kinní sílẹ̀ o. Ìyẹn kọ́ o, ẹ jẹ́ ká lọ wo nǹkan tán wá dá sílẹ̀. Àwa náà, mo ti gbé wárì, mo ti sọ fún yín. Wọ́n ń bo oníbàárà, wọ́n ń bo lè bọ̀. Gbogbo àwọn tó ń lọ́wọ́ nípa wípé Yorùbá nation irọ́ ni sẹ́ torí pé mi náà bàbá ń lọ àwa náà ṣì wà ń bẹ̀. Àwọn eléyìí ẹ má bá wa ká lọ. Greetings to you, Surorians, Lagosians, Nigeria at large. This is Honorable Sheriff Balogun introducing to you Gbaja Ride. Gbaja Ride is going to be operational for students for free between the hours of 7 a.m. and 8:30 a.m. and between the closing hours of 2 p.m. and 3:30 p.m. for students only and pupils, free of charge. Other hours of the day is for business. From Ojuelegba to CMS, from Ojuelegba to Ikeja, and for other routes within Surulere local government.
Baja Ride is for me, for you, and for everybody. Thank you very much. Ẹ ṣáà jẹ́ ká rọra, mo rò pé gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìgbà tán fi bọ́ọ̀sì gbé ọmọ ọlọ́mọ, wọ́n máa gbé lọ gbé. Alọ́la máa rí àmàràbọ̀. Èmi ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo dárúkọ àwọn èèyàn bíi méjì mẹ́ta, àwọn èèyàn bíi mẹ́ta mo dá. Láti ibi tó ní kìmí náà, òun ló ti wá wípé àwọn eléyìí tó ń ṣèpolówó yìí ń sìn, ọwọ́ wọn náà wà ń bẹ̀, ọwọ́ wọn ò mọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Lẹ́yìn eléyìí tán bá ṣe ń sìn, ẹ máa rí wípé Gbajabiamila kìíní kan, ó máa tó débẹ̀. Ní security o, wọ́n fẹ́ fi ṣe staff. Owó ààbò náà lọ fi ń ṣàbò lálejò. Èló lẹ̀ ń gbà lóṣù, ibo lẹ ti rọ́rọ̀ ajé yín. Kìíní kan ń sanra, ọmọ ìjọ ń ru, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àwọn kan àti ẹ̀ ní ṣe bó tiẹ̀ wá ṣe nǹkan kan, ṣe bó tiẹ̀ wá ṣe nǹkan kan. Àwọn tó ń kú lọ lọ́sípítù, ọmọ mi wà lọ́sípítù ń sìn, ó yẹ kó lọ sí school yẹn, kó wà lára àwọn tó fẹ́ gbé lọ́fẹ̀ẹ́. Ó yẹ kó jẹ́ kan gbòógì lórí ọmọ olóríire. Bọ̀ àìsàn kékeré ló gbé sọ́lẹ̀ lọ́sípítù, àwọn ẹbí ẹ̀ ò rówó láti ẹ̀ ti ṣe kí ni. Kò sówó oògùn, kò sí owó abẹ́rẹ́, kò tiẹ̀ sówó gloves. Mo sọ fún yín pé mo lọ pẹ̀lú Charity mi, a lọ sí hospital nígbà kan. A bá bàbá ń bẹ̀ àti ọmọ tó ń gba treatment yẹn wà lórí bed. Wọ́n ní ìyá ti lọ tọrọ owó, wọ́n ló ń lo antibiotics lójoojúmọ́. Tọ́wọ́n bá dẹ̀ tọ́mọ yẹn ò bá lo antibiotics yẹn, sickness yẹn máa worst. Bàbá lè lọ fún ọ̀sẹ̀ kan, ìyá dúró tọmọ. Ìyá náà lè lọ fọ́sẹ̀ kan, bàbá dúró tọmọ. Ọmọ ẹyọ kan méjì lọ bí, ẹyọ kan ti bí náà, òun náà ń jókòó tì wọ́n. Ìgbà míì á mú lọ láti lọ tọrọ owó. Àwọn oníbàárà eléyìí, wọ́n tún bó lè bọ̀ ni. Nàìjíríà, kí la ṣe? Kí la ṣe fún òyìnbó? Kí la tún wá ṣe fúnra wa? Kí la gbà lọ́wọ́ ara wa? Nígbà tó wá mú gbogbo ẹ̀ tó wá sọ di olóríire dé, tó wá di wípé ọmọ nígbà tí àwa yìí tá wà ní school 80s, a sì ní school bus. Ibo ni gbogbo ẹ lọ? A ní school bus. Kò ń ṣe private school. Ayépe Road primary school ni mo lọ. 70/80s. Mo lọ sí Remo Divisional. Ní Remo Divisional, ẹni tó bá lọ sí Remo Divisional ní 80s. Mi ò sọ anything bóyá 86, 87, but láti 85 wá sílẹ̀ yẹn, àwa tá a ṣì wà ní bóyá owó kékeré là ń san, owó kékeré. Ó lóye ìgbà tó bá mú first one, ló lè mú second one, tí di third one, kó tó di pé tó bá ti wá late, ìyẹn wá kù sí ẹ lọ́wọ́. Tó bá late, bóyá o máa gbọgbà wọnú school tàbí ìwọ ṣáàdé ló mọ̀. Wọ́n bá dẹ̀ ti mú ẹ, ó máa lọ roko. Tó bá dẹ̀ jẹ́ pé ó máa lọ gba ọ̀nà àti máa lọ sọ́nà ọ̀nà cement, a máa lọ gba ọ̀nà inú gbòkó, a máa lọ gbà wọlé, a wá jáde sí ọwọ́ ẹ̀yìn, a ní gba main gate wọlé ń bí. Ẹni tó bá jẹ́ ọmọ Remo Divo máa mọ̀ nǹkan tí mo sọ yẹn, bí mo júwe ọ̀nà yẹn. Ẹ bá mi share ètò yìí sọmọ Remo Divo. Remo Divo ní Ṣàgámù ni mò ń sọ. Ẹ wá wo ibi tó dé ń sìn, àwọn kan wá kówó jẹ. Àwọn làwọn wá fẹ́ fi ṣojú ayé fún àwọn ará ìlú torí pé wọ́n fẹ́ sell ara wọn out. Are you with me? Wọ́n fẹ́ sell ara wọn out ni. Wọ́n dẹ̀ máa tẹ́rí sí torí pé kí ni? Nǹkan tí wọ́n fẹ́ fi wá ṣe gangan ibẹ̀ ló dé.
mo ti lo fídíò yìí lánàá bọ́jọ́ wo ẹ tún jẹ́ ká tútù wò nǹkan tó ń fẹ́ nìyẹn wọ́n fẹ́ sọ everybody tó ní bára wọ́n fẹ́ sọ anybody di ẹni tí ọwọ́ ẹ̀ ò tó ẹnu wọ́n fẹ́ sọ everybody dẹni tó máa wò wọ́n tó jẹ́ pé kò tiẹ̀ ní rántí Ọlọ́run àwọn ló máa rí bí Ọlọ́run. kí la ṣe ṣéèyàn láṣẹ ní tàbí Ọlọ́run láṣẹ báwo lọ̀rọ̀ dúdú tí dúdú báwo ló ṣe rí báyìí kò sí àánú ojú àánú ti fọ́ ìkà ló kù àwọn olóṣèlú ń ṣèkà wa àwọn pásítọ̀ náà ń ṣèkà wa aráàlú ń ṣèkà ara wọn ìyá ń ṣèkà ọmọ ọmọ ń ṣèkà ìyá. Right, la fẹ́. Ẹgbà over. Yes, bread ni. Ẹ fún. Ní rice la fẹ́. Ọtí ṣe yẹn ti kúrò bẹ́ẹ̀. Ìjọba ní rice lélẹ̀, ìjọba ní rice. Sábàn Ọlásílẹ̀ group. Ìjọba rice Adé gan wa mi. Ó yá. Ó bà Adé gan wa mi. ẹ ń pín. Ọ̀rọ̀ àkókò yìí ẹ̀ ewo èrò bread àti ráìsì tí ò pé 2 kg. No wàhálà. Wèrè ni Adidas wèrè ó sálọ ó ti bá láìsí wèrè. Mo lọ. Bread ló ń pín. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú ni bàálù ń rọ́ ọ̀bẹ ọ̀dà lọ́rùn. Á ṣe ṣe fún wa. À ń rọ́jú ni. Ìlú òyìnbó ò ṣe gbé, Nàìjíríà ò ṣe bínú lọ. Ilé ayé ò ṣe gbé, ọ̀run ò máa ṣe bínú lọ. Àfi k'Ọlọ́run kó kó wa yọ. Ó mà ga o. Ẹlòmíì wá sí ìlú òyìnbó pé jẹ́ kí n kàn wá lọ lídé. Ó dé bíbá ó rògbìn pé ṣó máa tún lè padà lọ ìlú yìí. A máa sunkún omi ojú tó wọn máa kúnlẹ̀ fọwọ́ má jẹ́ ń padà lọ. Ìyá yìí pọ̀ lé má jẹ́ ń padà lọ. Oṣù 6 tó ní ń lò tàbí oṣù 3 tó ní ń lò bá mi fi kún ayé àdà. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. Adẹ̀ nílé làbọ̀ sí mi oko. Ó mà ga o. Wọ́n kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí tó bá jẹ́ nígbà àkọ́kọ́ yẹn má gbàgbé láti bá wa subscribe. Ẹ̀yin onítèmi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin olólùfẹ́ mi, tẹ́ gbà mí bí mo ṣe rí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má gbàgbé láti bá mi like, ó wà lọ́wọ́ left. Ẹ dẹ̀ má gbàgbé láti bá mi fi comment sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń bá mi like ètò mi, tẹ́ máa ń kí mi pé mo kú ètò. Èmi náà kí n pé a kú bójú ọjọ́ ṣe rí. Mi ò ní ṣì wẹ̀, ẹ̀yin náà ní ṣì mí gbọ́, mi wà ní jọra mi lójú. Ọlọ́run ní ṣèmi náà lé mi nìkan. Mo kí yín, mo mọ̀ lóore, mo appreciate ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ní gba lẹ́tà ọ̀fọ̀ lórí wa, lórí ọmọ, lórí aya, lórí ìdáwọ́lé wa. Ní púpọ̀ mo ká wa mọ́lé. Ẹrù tí obìnrin abiyamọ kì í tó ọmọ ní gbèdé ọ̀nà wa bó máa ṣe rí nìyẹn. Ojú ni màálù rán ọ̀bẹ ọ̀dà lọ́rùn. Àwa táwa nílùú òyìnbó náà lágbára lọ́wọ́ Ọlọ́run. Á kéré oko délé. Bó ṣe wù wá, bó ṣe pa ìfẹ́ kó rí ní ti dáadáa yẹn. Á rí bẹ́ẹ̀ forílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ní agbára lọ́wọ́ Ọlọ́run. Á ti wà nínú oko ẹrú. Kò jẹ́ k'Ọlọ́run mú wa kúrò nínú oko ẹrú. K'Ọlọ́run tú wa sílẹ̀ nínú oko ẹrú ni. Bó máa ṣe rí nìyẹn ní agbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí. God bless you. Bye for now. One love. You're welcome.
Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.